Kérésìmesì yìí mà dé o ẹ̀yin ènìyàn ẹyọ̀ ẹ fi jó sí ẹyọ̀ ẹ fi ìlú sí bẹ́ẹ̀ ni o ọlọ́pàá kò lè mú wa ọdún lóde tá ń ṣe rántí akú ọdún akú ìyèdù compliment of the season fún ẹ̀yin fans mi nílé lóko jákèjádò ẹ mọ bá ṣe máa ń ṣe náà holiday series wa ni mo mú wá fún yín lénìí kí ni a fẹ́ sè lénìí èròjà wa lẹ́tí rílẹ̀ yìí o kí ni mo mú wá fún yín that top notch ẹ jẹ́ kí n emphasize top notch Nigerian jollof rice bẹ́ẹ̀ ni ká wá fi ṣíkìnì ká fi gbà ní ẹ̀gbẹ́ òun ni èmi Alase ni mí tí mo mú wá fún yín lénìí kí làwọn èròjà without further ado ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹ̀rẹ̀wò rice lélẹ̀ àti ní jollof rice of course rice lélẹ̀ àti fọ̀ tónítóní ó ti mọ́ dáadáa òun lélẹ̀ then chicken wa lélẹ̀ ẹ̀dìyẹ wa òun rè àti fọ̀ báyìí atare pepper mix ìwọ tó bá ti mọ bí wọ́n ṣe ń ṣe pepper mix jọ lọ sí channel mi go through all my social media platforms mọ bó ṣe ń ṣe pepper mix tó dẹ̀ fi ń jọrántí dáadáa then ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ìwọ tó bá fẹ́ mọ Nigerian the secret to perfect jollof rice má ṣàbá mi ká lọ má fast forward so yeah that's it so ẹ máa rí oríṣiríṣi àlùbọ́sà bẹ́ẹ̀ ní àkílódé bẹ́ẹ̀ ni one of the major ingredients tí Nigerian jollof rice yìí ṣe máa ń dùn òun nìyẹn àlùbọ́sà rèé ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà then thyme Korri bay leaf ló ń pele tẹ́ bá dọ́jà you can buy it in your local market or any mall near you bay leaf adun ọbẹ̀ Isebe tomato paste tá à ń pè ní tin tomato ó ti yé yín then paprika powder garlic and ginger fresh garlic and ginger wọ́n ní àrọ̀rà chop síbẹ̀ ìwọ tó bá mọ̀ pé ó wà ní fresh garlic and ginger ní àrọ̀wọ́tó you can definitely use powdered one provided tó bá ti follow steps mi wà get it right then ọba tá tó máa lò lélẹ̀ òróró a need òróró nínú Nigerian perfect jollof rice bẹ́ẹ̀ ni so kí ni first thing that máa kọ́kọ́ ṣe tó bá fẹ́ get Nigerian taste yẹn as in jollof rice taste yẹn is either kó bọ ẹran àbí kó ṣe kí ni kó bọ chicken or turkey àwọn omi kìíní yẹn náà ó máa ń hèdè ṣé ti yé yín so ó ṣe pé tó bá ní omi ẹran àbí nǹkan kò ní dùn don't get me wrong but to enhance the taste to take it to the level tó yẹ pé yes àwọn èèyàn wọn pọ́n wọ́n lá ni òun ni so chicken lèmi yàn láàyò òun ni protein tí mo yàn láàyò kí la dẹ̀ fẹ́ fi ṣe màá kó chicken mi báyìí mo ti fọ̀ dáadáa ó ti mọ́ tónítóní so màá rọra gbé kí ni adùn ọbẹ̀ ẹjọ́ ẹ season chicken yìí dáadáa torí omi ẹran yìí náà ó ṣe kí ni ó matter ìdídà omi chicken yìí ni omi protein tẹ́ bá ṣàfẹ́ fi ṣe jollof rice yìí ó matter so well so omi protein tẹ́ bá fẹ́ fi ṣe jollof rice yìí ó matter so you need to season that exact protein well meaning ẹ need láti sè é dáadáa kí gbogbo adùn ọbẹ̀ gbogbo ẹ̀ kó kàtà tó kí yóò dùn ṣó ti yé yín bẹ́ẹ̀ ni tẹ́ bá rí nǹkan tí mo ṣe mo ra mú adùn ọbẹ̀ mo fi pò dáadáa eléyìí ni àwọn olóyìnbó máa ń pè ní pé you season it well tó bá wá ní time tí time bá wà dáadáa tákòókò bá wà ẹ má ti sáré sí ẹ lọ gbé sílẹ̀ fún like 30 minutes so that á wọnú ẹ̀ wọ́n náà ń pè ní marinating but eléyìí torí kò sákòókò mo kàn fẹ́ sè bẹ́ẹ̀ òun lélẹ̀ at least àwọn olópò wa ọ̀já kì í kọ́kọ́ lọ gbé kalẹ̀ kí ló ti yé yín báwọn olópò ṣe ń ṣe mo ṣe ń ṣe so a máa wá mú time ìwọ̀ntúnwọ̀nsì wá ní gbogbo nǹkan jollof rice o ẹ má ní pé torí ẹ rí Korri ẹ rí thyme ẹ máa yà á lò little seasoning ní jollof rice ní ṣó ti yé yín so mo ti da thyme sí thyme mo gbélé nǹkan yẹn àti Korri òun mo ti dà sí yẹn then paprika powder wá lélẹ̀ ní ráńpẹ́ ṣó ti yé yín so màá wá rọra ṣe báyìí màá rọra mú Isebe màá rọra fi ṣe báyìí màá rọra fi Isebe wá màá rọra fi sí báyìí màá wá túpò pọ̀ ṣe ti bí mo ń ṣe kò sí bí salt àbí adùn ọbẹ̀ bó ṣe ní wọnú chicken díẹ̀díẹ̀ ni o ṣó ti yé yín so garlic and ginger paste mi lélẹ̀ màá rọra bù tíntínní màá rọra bù sí wọ́n túmọ̀ mo fi rọra fẹ́ fi season because a ṣì máa add àwọn kinní iná sínú jollof rice wa so tí gbogbo ẹ bá ti lọ pọ̀ jù ó máa takora wọn ni instead of giving you that taste ó máa fún yín ní another taste entirely tó ṣe ti bí báyìí màá wá mú àlùbọ́sà màá rọra sí báyìí so bó lè ṣe wà yìí màá rọra ta little
this is very very optional. Ẹ lè ṣe, optional means pé ẹ lè ṣe, ẹ lè má ṣe, because èmi like ẹ. Ó tún ní flavour tó máa ra mú wá òun rẹ̀. Máa ra fi sí, máa wá bu omi tíntìní sí, because mi ò fẹ́ pẹ́ rárá. If not, máa jẹ́ kí ó kọ́kọ́ sun omi ẹ̀ jáde and all that. But eléyìí mo ti make sure pé season yẹn ó ti wọnú ẹ̀, tí àrọwọ́ mi mo ti marinate ẹ̀ dáadáa pẹ̀lú ọwọ́ mi, and while I'm talking náà ó ti ń wọnú ẹ̀, so máa rọra bu omi díẹ̀ sí. Ẹ má gbàgbé a fẹ́ fi omi yẹn a fẹ́ fi ṣe jollof rice wá, so ẹ rọra jẹ́ kó pọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀. So mo ti rọra bu omi sí báyìí. A máa wá ṣe kí ni? A máa cover. You can now taste. Tẹ bá rí pé jẹ́ rọra ṣe kí ni jẹ́ rọra tẹ bá Alase ni mi, of course mo ti lè fojú gèsè ẹ̀dẹ̀, you know. Ẹ má ṣe bẹ́ẹ̀. You have to go further to have a taste. Ó ti perfect tó báyìí. Tó ti yẹn, then you cover it. Ẹ jẹ́ ká fún wa chicken wa gbọ́dọ̀ rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀, because a ṣe máa dín. So ẹ jẹ́ kí n fún like bíyà 10 to 12 minutes. A máa cover. Add sí àwa padà wá. I love you guys. Ọlọ́pàá kò lè mú mi, ọdún tó dé fún ṣe. Okay, ó ti tó like 12 minutes nsìn. Ẹgbẹ́ ojú chicken yìí. Ó ṣe kí ni? Ó sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀. You need to try it and wait now. Any sùúrù. You need to enjoy it, but báwo la fẹ́ enjoy it? Ó ti wà okay báyìí. So now, ẹ jẹ́ kí n paná. So àwa rọra mu. Christmas party jollof rice and chicken. Fried chicken òun la fẹ́ sè. So díẹ̀ ni wọ́n tún wò sí bó ṣe é sè, bóyá ń dùn. Ọ̀gá ìyá kìíní kan mọ̀ fẹ́ kọ́ yín. So now a máa sieve omi chicken yìí, a máa sieve sẹ́gbẹ̀ẹ́ kan, ó máa mọ́ tóbi gbogbo àwọn particles abẹ́ yẹn à ní ìdẹ̀. So a máa lọ sieve. Eléyìí ló ń pè ní meat stock, àwọn míì pè ní meat broth, àwọn míì pè ní omi ẹran ṣá, òun là ń pè ní èdè tèmi. So mo máa sáré sieve, mo máa padà wá. Okay, ẹ̀rọ mi chicken mi bó ṣe mọ́, ẹ̀rí bóyá mọ́ tónítóní. That's what you want to achieve. So mo mọ̀ ṣèpàdé máa ṣe rice ló wá ṣe kínní. I fẹ́ get proper jollof rice ni, so don't rush. So nísìnyí a fẹ́ dín chicken yìí, òróró chicken yìí òun náà la máa fi ṣe jollof rice. So we are taking it one step at a time. So òróró yẹn sìn a máa fi ṣe kí ni, a máa fi dín chicken. Máa ra add little onions. Ẹ jẹ́ kó sauté dáadáa. Tó bá ti sauté, tó bá ti tún ró sí dáadáa, yín náà mo bá ṣe máa ń ṣe, ó gbọ́dọ̀ tún ró sí dáadáa. Tó bá ti tún ró sí dáadáa tán, a máa fi àwọn chicken wá sí. Tó bá ti di golden brown sharp sí chicken, the next thing tẹ́ bá máa rí báyìí sìn, ó máa gbóná, a máa kó chicken sí. The next thing tẹ́ máa rí sìn, chicken mi máa ti di golden brown. Ṣó yé yín now. So òróró yìí ti gbóná sìn. Wow. Tí pan yóò bá lè gbà, ẹ máa dín díẹ̀. Tẹ́ bá wá rí pé ó slash jù, ẹ lè wá rọra cover àbí kẹ́ rọra yín náà lọlẹ̀ báyìí. Tó ti yé yín, tó bá ti di golden brown, a máa wá proceed sí jollof rice process wá. Ó ti dúró re. Wow. So ẹ jẹ́ kí n ṣe kí ni, mi ní paná, mo kàn fẹ́ sieve òróró yìí. Ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan, so àlùbọ́sà tó wà náà yẹn mi ní ìdẹ̀ mọ́. So màá wá sieve, a máa wá bẹ̀rẹ̀ process
jollof rice wa gangan tó ti yé yín so ẹ jẹ́ kí n sí ìbélé kí n gbé ilé ìsẹ́gbẹ̀ẹ́. Okay so tẹ́ bá ń gbọ́ ó ti ṣe ṣì so that means pé mo sieve òróró tá fi dín chicken yẹn mo sieve sí bíbáyìí so nísìn tẹ́ bá ti ń wo process yẹn ẹ má kàn wò pé ojú dúrégé o ẹ máa try láti máa gbọ́ nǹkan tí mo sọ because àlàyé máa pẹ̀lú bí mo ṣe ń da gbogbo èròjà sí so ní báyìí òróró tá fi dín chicken lélẹ̀ but depending on the quantity of rice tẹ́ fẹ́ sè ẹ máa need òróró díẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú jollof rice because base jollof rice gangan ni ó máa ń jẹ́ kí jollof rice dùn so ní báyìí òróró tọ̀dọ̀ mi ẹ jẹ́ kí n rọra top ẹ̀ up díẹ̀ ó ti tó mi bẹ́ẹ̀ yẹn ṣe ti rí inú ẹ̀ so the next thing tí máa ṣe òun ni pé màá wá da onions ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà sọ fún yín lẹ́ẹ̀kan pé jollof rice máa ń níbi ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà a máa dín dáadáa compliment of the season by the way mo sọ fún yín látẹ̀kọ́ ọdún là ń ṣe ẹ tẹ́ra yín sí nice street nílé anybody tó bá wá kí yín ẹ play Alase Nimi fún ẹ wá follow through step ẹ wá ṣe oúnjẹ alálùbáríkà tó máa ṣe kí ni tó máa ṣara yín lóore so ṣe ti rí so number one trick nípa kí jollof rice máa come out well ni pé ẹ má ṣe rush mú ìwà yìí tẹ bá ṣe dà àlùbọ́sà sí ẹ má ṣàlẹ̀ dà kò fẹ́ jollof rice ò fẹ́ bẹ́ẹ̀ you will take your time ẹ jẹ́ kí àlùbọ́sà yẹn kó tún ró dáadáa kó translucent dáadáa sínú òróró yẹn because base yẹn from foundation ni jollof rice ti máa ń wọ́ ṣe bí mo yẹn ń sọ̀rọ̀ mo máa stir ẹ má yẹ kí àlùbọ́sà yẹn kó ṣe kí ni kó jóná ẹ máa stir ẹ máa stir fry ẹ dáadáa like dáadáa if you know me too well mo pé páàtì bíbá mi kì í fi ń ṣeré you stir fry it very well ẹ má rush rárá tí bẹ́ẹ̀ ṣe máa mọ̀ kó ti wá ṣe kinní ni pé ẹ wo ìyàtọ̀ ṣẹ̀rí ìgbà tá a máa dà sí ìyàtọ̀ lélẹ̀ ó ti white so by the time tẹ bá ti wá rí i pé ó ti ń translucent dáadáa pé ó ti ń toró dáadáa ó máa change colour ẹ wo ìyàtọ̀ ẹ̀ ṣẹ̀rí ìyàtọ̀ so bẹ́ẹ̀ ni ìyàtọ̀ ẹ̀ so ẹ má rush o ẹ má keep stirring so tẹ bá ti wá rí i pé ó ti ṣe bíi some minutes ẹ ṣáà bí mo yín sọ̀rọ̀ yẹn minutes díẹ̀díẹ̀ ti gorí ẹ̀ you now add your washed bay leaf tó ti yẹ yín mo ti ṣan bay leaf mi ẹ máa wá add ẹ̀ báyìí so ó ti ń gbé àti ń fún yín ní base jollof rice nìyẹn so bay leaf yín ẹ máa wá ṣe kí ni ẹ máa tún máa dín mọ́ don't forget onion yẹn ó ti tu oró sí dáadáa tán ẹ bá rójú ẹ ó ti change ẹ ti rí so now your onion is telling you pé mo ti ready láti gba àwọn kankan sára ẹ máa wá rọra ṣe kí ni rọra fi curry little curry sí torí pé ó jẹ́ jollof rice yíyan ní pé ká máa da gbogbo spices sí no spices gangan kan ni ó máa ń jẹ́ kí jollof rice dùn bí kò ṣe your technique bẹ́ẹ̀ ṣe rọra ṣe ní bit by bit so ẹ rí mo ti rọra da curry yẹn sí báyìí so kí là ń dín lọ àlùbọ́sà bay leaf àti kíni àti curry so gbogbo ẹ ti ṣe kíni àwọn mẹ́ẹ̀ta yẹn wọ́n ti marry ara wọn dáadáa now I'm going to add my tomato paste so meat kan dẹ̀ wà tí máa ń gbọ́dọ̀ máa ní ẹ̀yà tomato bò ẹ̀yà tí tomato bò ó máa jẹ́ kó rẹ̀ irọ́ àti ọjà ní kẹ́ ti ṣe àṣàyàn ata jollof rice yín meaning ata tẹ́ bá máa kó fún jollof rice ó gbọ́dọ̀ rẹ̀ when you are going for tomato ẹ jẹ́ kí tomato yín kó pọ́n kó rẹ̀ dáadáa tẹ́ bá ń lọ fún rodo ẹ jẹ́ kí rodo yín náà kó pọ́n tẹ́ bá ń lọ fún tàtàṣé náà ẹ jẹ́ kí tàtàṣé yín kó ṣe kéde kó pọ́n ṣó ti yé yín tẹ́ bá ti wá rí bẹ́ẹ̀ pé ẹ ti wá rà ó ti pọ́n báwo ni ratio because ẹ fẹ́ lo tin tomato ẹ má jẹ́ kí tomato yín tẹ́ rà lọ́jà ìyẹn fresh tomato ẹ má yẹ kó pọ̀ jù that's not to say pé kẹ́ má kó tomato lọ́jà o ṣó ti yé yín bẹ́ẹ̀ bá ṣe ń jẹ ata sí tẹ́ bá ṣe fẹ́ kí jollof rice yín ta yẹ́rìyẹ́rì sí ni kí rodo yín ṣe pọ̀ sí then tàtàṣé kó pọ̀ díẹ̀ tàtàṣé tẹ́ bá dẹ̀ máa kó different type of tàtàṣé ló wà lọ́jà o tàtàṣé tó bá ti ní green jù lókè
I don't have it here but mo mọ̀ pé nínú channel mi ó dà pé mo ti kọ́ yín bó ṣe ń wo tàtàṣé tó máa ń dùn sweet another sweet náà ní tàtàṣé àmọ́ bẹ́ẹ̀ but ìmí ìwà tó yẹ pé tó bá pọ̀ jù nínú ọbẹ̀ ó máa jẹ́ kí ọbẹ̀ máa korò ni so tàtàṣé tó bá pọ́n dáadáa tó dẹ̀ yọ dáadáa òun ló máa ń da fún jollof rice so ẹ lè fẹ́ kó tàtàṣé 3 tomato 2 rodo kan so ti yé yín so ìwọ tó bá fẹ́ ṣe large quantity kan tí mo rọra sọ yẹn fi ratio ẹ̀ ṣóyé so ó máa pẹ̀lú eléyìí ó máa aid kí tomato fresh tomato yẹn ó máa aid pípọ́n ẹ̀ ó dẹ̀ máa aid sweetness ẹ̀ so ṣe rí pé mo ṣe ń sọ̀rọ̀ mi ò dá tán torí quantity rice tí mo fẹ́ sè ni ata mi rẹ̀ dáadáa tẹ́ bá rójú ẹ̀ tẹ́ bá ti ra pepper mix yín ìyẹn tàtàṣé rodo àti tomato tẹ́ bá ti rà ẹ̀yin tẹ́ bá dẹ̀ máa ń kó báwà sí jollof rice báwà is a thickener ó máa jẹ́ kó máa kí ata yẹn máa ṣe tìpọ̀lọ̀ ní so tẹ́ bá máa kó sí our advice to take little ṣó ti yé yín little ni ìyẹn ṣọ̀mbọ̀ little ni kẹ́ fi sí but base tèmi yìí o I mean pepper mix tèmi tomato rodo àti tàtàṣé ló wà ń bẹ̀ tẹ́ bá dẹ̀ ti ṣe ẹ má kọ̀ lọ kẹ́ wá dà sí báyìí ẹ má kọ́kọ́ bọ̀ tẹ́ bá rí ojú tọ̀dọ̀ mi mo ti bọ̀ báwo la dẹ̀ ṣe ń bọ̀ mo ti kọ́ yín go through my channel. Alase ni mí ìrẹ́ ńkọ́ ṣẹ́rí bó ṣe rí ìgbà tí máa dà ṣẹ́rí ń sìn ó ti túká nǹkan tẹ́ fẹ́ achieve rẹ̀ náà dà tó jóná ṣe ti rí so ẹ máa jẹ́ kó túká reason tá a ṣe ń ṣe lè ní pé gbogbo sáà taste ẹ mọ̀ kí tẹ́ bá taste tomato paste gbogbo nǹkan tó fi preserve ó máa ń jẹ́ kó dà pọ̀ kan tó yẹ lẹ́ máa ṣe jẹ jollof rice mi tó máa ata ìṣe wa kan báyìí tó wà mọ̀ pé àwọn ata mi wà bọ̀ so procedure tẹ́ ìṣe máa ṣe tọ̀dọ̀ yín òun lè ṣe máa ṣe 1 by 1 so that kò ní jẹ́ kí ata yẹn máa slap yín lẹ́nu so tin tomato yìí ń sìn ó ti mọ́ wa lára tomato paste ṣá tin tomato la máa ń pè ní part of the world tí mo wà yìí by the way where are you watching me from please subscribe to my channel tẹ́ bá ti débi tẹ́ bá ti wò débi by you are already glue you are already one of my fans please kindly subscribe and share my videos I love you guys ṣe ti rí báyìí sí pé ó ti túká so tẹ́ bá taste tẹ́ báyìí sìn dúdú yẹn bẹ̀rẹ̀ yẹn kò ní really àti tó ṣe máa ń kọ̀yàn lẹ́yìn yẹn ó máa ti parẹ́ so òun lélẹ̀ ọ̀wọ́ tó bá mọ̀ pé o láìkí kí tomato wá pọ̀ nù jollof rice ẹ which is not advisable ẹ fi sí dáadáa ẹ dẹ̀ make sure pé ẹ take time ẹ dín dáadáa so báyìí bó ṣe wá wà báyìí kí ni next thing tó máa wọnú ẹ pepper mix wa ìyẹn tàtàṣé tomato àti rodo meanwhile kò ní jẹ́ pé torí pé ẹ ti rí lé ó pọ̀ kí wọ́n máa ya gbogbo ẹ̀ síṣẹ́ notice pé mi ò bù tán 4 cups of rice lélẹ̀ báyìí sìn tí mo ti ṣàn tó ti mọ́ tónítóní báyìí so ẹ máa tún mọ ìdíwọ̀n ẹ̀ because tí ata náà bá pọ̀ jù nínú jollof rice yìí tí ata bá pọ̀ jù ó máa jẹ́ kí tẹ máa ráhùn jollof rice mi ó máa rẹ̀ ọ̀bọ̀ ó máa dìpọ̀ ó máa ojú ẹ̀ máa rí bákan tẹ bá jẹ́ ó máa kò ní ata yẹn ò ní blend mọ́ ara ẹ̀ ṣe ti rí báyìí bóyá wà báyìí gan ẹ wojú ẹ̀ ẹ kó ti rọra rẹ̀ wá so gbogbo gbọ́dọ̀ máa pariwo mọ́ra wọn too much of everything is not good especially in jollof rice tí kan bá ti over pọ̀ jù kò ní dá so ẹ rí pé mi ò lo ata mi tán so bẹ́ẹ̀ ni so ìwọ̀ntúnwọ̀nsì you need to that's why I always say nínú kitchen mi pé in kitchen you do mathematics tó ti yé yín so àwọn ìyá ìyá wa wọ́n ti mọ̀ búyọ̀dé fi sí ní ẹyọ kan sí wóró kan ní ọ́fíìsì o wọ́n ti mọ̀ ẹ máa gèsẹ́ẹ̀tì mọ̀ so nísìnyí báyìí màá wá hard ẹ mọ̀ pé mo hard Korri lẹ́ǹkan ẹ má yẹ kó pọ̀ jù like I said mo hard little Korri little Thyme 4 cups of rice ní gbogbo gbọ́dọ̀ ṣe wọ́nṣinwọ́nṣin I'll add my garlic and ginger meanwhile lè ti dín garlic and ginger yín pẹ̀lú onion yín kò sí ìtò tí ò bá lọ so tẹ́ bá ṣe fẹ́ kó kí garlic is a very good ingredient fún jollof rice taste ẹ ó máa ń gbé lọ sí apex level ni I can tell you that so tẹ́ bá máa ṣe garlic ẹ lè ṣe garlic 5 kẹ́ wá ṣe ginger bóyá bọ̀ kékeré ṣòye ginger gbọ́dọ̀ ó bá pọ̀ jù because ginger máa ń tètè mú nǹkan ṣòye yín bẹ́ẹ̀ yẹn so garlic mi lélẹ̀ àti ginger mi mo tó ra ṣe tó máa rárá wọn sí báyìí ni ìwọ tó bá dẹ̀ mọ̀ pé ò láì kó máa rí báyìí lójú ẹ ti blend ẹ láti ilẹ̀ so now ọmọ ẹ rí báyìí mo sì ẹ lọ́bẹ̀ yẹn so the next thing tó máa wọbẹ̀ ni omi ẹran mi èmi mo ní kẹ́ take time don't bother about it mo ti da ata sí ó ti ń dín lọ
tẹ́ bá notice pé high bí medium high ni ó wà torí ẹ̀ ló ṣe ń tètè dín ẹ filẹ̀ bẹ́ẹ̀ tó bá ń jóná don't bother because jíjóná yẹn gan ló máa fún yín ní stéǹtì jollof rice party yín. So nísìn omi ẹran lélẹ̀ bẹ́ẹ̀ bá ṣe season ẹran yín tẹ́ bá rí pé ẹ ti fi nǹkan tẹ́ fi season ó ti pọ̀ jù ó ti já ẹ reduce ẹ̀ but èmi wọ̀ntúnwọ̀nsì mo ṣe mo rọra dà sí. But you shouldn't use all your meat stock o àbí meat broth lọ́n pè yẹn omi ẹran because tẹ́ bá lọ fi sí ó máa tún over já ni ṣe ti rí báyìí sìn màá wá ibi báyìí sìn màá wá taste ẹ̀. Reason tí mo ṣe taste ẹ̀ ni láti mọ ìdíwọ̀n season yẹn adùn ọbẹ̀ àti ìsebẹ̀ tí mo fẹ́ fi ṣe rice yẹn sìn tó rẹ̀ mi sọ fún yín pé base yín gangan òun ni jollof rice yín. So ní báyìí tí mo ti da omi ẹran sí kò kán dandan kẹ́ da gbogbo omi ẹran yín sí o torí tẹ́ bá da gbogbo omi ẹran yín sí ó máa já ni ṣóyẹ yín bọ̀ torí bẹ́ẹ̀ mi ṣe season tèmi mo ti mọ ìdíwọ̀n ẹ̀ so ni mo ṣe rọra àti pé omi ẹran mi ò rí lè pọ̀ ni mo ṣe rọra dà á sí báyìí so ẹ má sọ pé Alase ní pé gbogbo omi mi ò sọ bẹ́ẹ̀ o so báyìí ẹ ti rí màá wá rọra taste ẹ̀ bí mo ṣe taste ẹ̀ ń sìn láti fi mọ òdiwọ̀n that's measurement of seasoning àti ìsebẹ̀ tó máa wọnú ẹ̀ sìn because base ni ibi ìbàlẹ̀ ti máa rí adùn jollof rice ni so now màá wá da adùn ọbẹ̀ sí. Tẹ́ bá fi adùn ọbẹ̀ púpọ̀ sí jollof rice ni please endeavour not to add much salt. Tẹ́ bá notice ìdíwọ̀n ọwọ́ mẹ́ta ni mo bù sí so my salt will be 1.5. So mi ò need any spices or pie bay leaf anything mo need them mobile. Ní báyìí a máa wá fi ilẹ̀ a fẹ́ jẹ́ kó dín dáadáa tó bá máa dín ata yẹn máa dín òróró máa wá léfò òun la fi máa mọ̀ kó dín dáadáa. Tẹ́ bá stir báyìí you can go ahead and taste tí adùn ọbẹ̀ yẹn ò bá tó add it tí ìsebẹ̀ ò bá tó add it eléyìí gangan ló máa judge jollof rice yín o. Ṣé mo rí ire àbí mo rí ire? Ọlọ́pàá kò lè mú mi ọdún lóde tà ọlọ́pàá kò lè mú mi ọdún lóde tà ń ṣe. Nísìnyí a máa filẹ̀ ó máa dín máa padà wá ẹ jẹ́ ká fún ní like 2 to 3 minutes ó dín dáadáa. Wow ṣe rí báyìí sìn ó ti léfò yẹn òróró that means pé ó ti dín dáadáa. This is beautiful. Tẹ́ bá wá rí pé ata yìí ti pọ̀jù fún rice bóyá ẹ ti ń ṣe lọ́wọ́ pé ata yìí dẹ̀ ti pọ̀jù fún rice tí mo fẹ́ ṣe ẹ ra scoop base yìí kò bá dẹ̀ pé ẹ ti fi iyọ̀ sí ẹ ti pátá sí gbogbo ẹ ti tó ti dùn ẹ ra scoop ẹ kọ̀ra lọ tọ́jú ẹ̀ sí fridge àbí freezer any day tẹ́ bá fẹ́ ṣe whether jollof spag or jollof rice base ẹ̀ náà ni ẹ̀dẹ̀ ra chan rice ṣe so base ló máa ń fa ìròjú fáwọn míì tọ́kọ̀ máa ní dàpọ̀ but ẹ ní láti jẹ́ kí ata yẹn kó dín dáadáa ṣe ti rí and meanwhile tẹ́ bá rí pé òróró yẹn ti wá over pọ̀ jù lójú ẹ̀ ẹ gbé kalẹ̀ kẹ́ rọra yọ òróró tó ti yẹ yín ọ̀ gbogbo ẹ̀ wà òkè báyìí fún èmi ẹ̀ tún stir you want to go ahead to taste it kẹ́ add salt àti seasoning you are free now so ní báyìí ọ̀tá máa ṣe next ní pé a máa wá da omi sí so mo máa ń sọ dáadáa bí báyìí pé omi kọ́ ló ń ṣe rice steaming òun ló ń ṣe rice so ẹ má lọ ya omi lù tí rice yín tó bá jẹ́ báyìí nínú pot ẹ jẹ́ kí omi yẹn kó rọra léfò lórí ẹ̀ díẹ̀ báyìí kẹ́ wá yíná lọlẹ̀ pátápátá whether white rice concoction rice coconut rice any form of rice ẹ bá fẹ́ ṣe ẹ wá yíná padà lé so steaming ló máa ń ṣe rice ṣe pé mo ti da omi sínsìn máa wá da ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà sí this is actually the secret to it ẹ da ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà sí báyìí kẹ wá ilẹ̀ kó ṣe kí ni kó ó ṣùkùṣùkùṣùkù dáadáa so tó bá ti hó dáadáa a máa wá da rice. So now ṣe ti rí ó ti ṣọkútù wọ̀wọ̀ ṣọkú ó ṣọkútù wọ̀wọ̀ ṣọkú ṣọkú ṣọkútù wọ̀wọ̀ ṣọkú ṣọkú. Now màá wá da washed rice wá sí rice yìí mo ti fọ̀ dáadáa so some of you máa ní pé ṣé mo ti parboil mi ò parboil rice mi ò sábà parboil rice bẹ́ẹ̀ yẹn so mo ti fọ̀ ó ti wá wà nílẹ̀ for like maybe 10 minutes to drain
dáadáa tó ṣe rí báyìí ṣe máa wá dà á sí máa dà á sí evenly. Alright, so ẹ má nítorí pé ráìsì yìí bóyá nílé ó máa ń le ẹ wá sáré bomi ẹ kọ́kọ́ bomi díẹ̀ sí mo yẹ sọ ẹ wo ráìsì mi rèé omi tí mo bù sí rèé so even if tó wá ké ráìsì ẹ máa ń ṣe ẹ máa stir together by ibo ni meat yẹn ti wá pé kéèyàn ó máa stir jollof rice rọ you stir it o so báyìí tẹ bá ti wá ṣe báyìí you now cover it. So àwọn míì tó bá ti rí pé cover tèmi dé dáadáa but tí cover yín ò bá dé dáadáa because a sọ pé steaming ló máa ń ṣe rice tí cover yín ò bá dé dáadáa ẹ lè mú boil paper that's just the reason tẹ ṣe máa ń rí maybe online pé kí ló tó máa ń fi boil paper sí kò ń ṣe pé bóyá ó ń jẹ́ kí rice yẹn tún gbádùn no it's just for the vapour yes I think I'm right kó má sá lọ so wọ́n máa fi kí ìdérí wọn mọ́ pot yẹn but ìdérí tọ̀dọ̀ mi ẹ ti rí kò ṣí ó wà òkè dáadáa so màá wá rọra lò iná yẹn màá lò ẹ̀ dáadáa ṣe pé àti kan tí mo ń ṣe látẹ̀kan medium high heat ní nísìn very low heat òun lélẹ̀ so a máa wá fún ní because it's my rice mo dẹ̀ mo máa ń sè mo mọ how many minutes tó máa ń take ilé ìkọ̀ yẹn kó gbà mí ju 15 to 20 minutes lọ kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó jìnnà but before kí ó tó jìnnà finally I'll come back ẹ máa rí mi just come and give it a stir jollof rice pàṣẹ tó bá ti jìnnà some stage ẹ máa padà wá kẹ́ wá tàn ẹ̀ so that ẹ ní nǹkan tó ń pè ní àsáwọ̀ nígbà ẹ máa rí kan máa le ìkan ò ní rọ̀ ìkan máa rọ̀ àbí ìkan máa funfun something like that so ẹ máa ní láti stir evenly so that tábẹ́ máa lọ sókè tókè náà máa lọ sí abẹ́ that way you will get a very good and perfect rice even pé tó bá ń jẹ́ kó ṣe pé ìkan le ìkan rọ̀ bẹ́ẹ̀ kọ́ so that's it àti lò iná ẹ jẹ́ ká máa padà wá in the next maybe 10 to 12 minutes bá ti máa wá tàn ẹ̀. Wow ó ti tó bíi 10 to 12 minutes mo yẹ sọ ẹ ti rí steaming ló ń ṣe rice now you now stir it jẹ́ kí tókè kó lọ sísàlẹ̀ kí sísàlẹ̀ kó ṣe kí ni kó lọ sí òkè ẹ máa stir dáadáa like dáadáa ṣètìrí tẹ́ bá wá rí pé rice yín ẹ wojú ẹ dáadáa pé kò really shine ẹ mọ̀ look pé kó máa fine lójú yẹn pé kò sí níbẹ̀ this one is actually shining I like what I'm seeing but tẹ́ bá rí pé kò shine ó dry because ìgbà míì tẹ́ bá ti dín nǹkan láti ilẹ̀ tẹ́ bá ti fẹ́ ṣe dín yẹn ó ti lose ṣe máa ní pé shining kìíní ẹ̀ ní so tẹ́ bá rí pé rice yín ò shine tó bẹ́ ṣe fẹ́ yẹn ẹ máa rọra fa butter sáàrin ẹ̀ báyìí ṣó ti yé yín but tó bá ti shine tẹ́ bá dẹ̀ rí pé ẹ fẹ́ kó ṣe mẹ̀ṣẹ̀mẹ̀ṣẹ̀ jù òróró pọ̀ jù ní tèmi ṣe ti rí báyìí nǹkan tẹ́ fẹ́ derive yẹn ẹ máa wá fa butter sí orí ẹ̀ báyìí so you now taste it why am I tasting it mo fẹ́ mọ̀ mi ò taste ẹ̀ pé bóyá fún sọ́tà kìíní o mo fẹ́ mọ̀ bóyá steam yìí ó sì lè jẹ́ kí kó rọ̀ tí ó bá ní jẹ́ tẹ́ bá pé ó sì le àánú mi ti dry gan nínú ẹ̀ so ẹ máa wá ra bu omi tíntìní sí just like this tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ bí mo ṣe sọ lọ tẹ́ bá rí pé kò shine jù lójú ẹ fẹ́ kó shine ẹ fi butter sáàrin ẹ̀ díẹ̀ ni o cooking butter ẹ fi sí tẹ́ bá wá rí pé ẹ ti fi butter sí ìwọ tó like ma slice tomato sí inú jollof rice kẹrin bẹ́ẹ̀ go ahead and slice it like this shape ẹ má yẹ kó as in slice it in a very fine shape ẹ máa wá rọra fi sójú ẹ but èmi ò like ẹ so bí mo ṣe fẹ́ yẹ kó rírè màá wá kó onion mi àmà na onion advocate lọ́jọ́kọjọ́ bí sì tí mo ṣe tí kò sí síbẹ̀ so that onion yẹn máa rọ̀ kò kàn ní máa yí lẹ́nu ẹ̀ báyìí
but tó bá yẹ pé tomato lẹ fẹ́ fi sí ẹ má tètè fi sí sìn because nǹkan tẹ́ máa fi sí ni pé tẹ́ bá ti rí pé rice yín ti rọ̀ pé bóyá steam bíi 2 to 3 minutes ló máa jẹ́ kó jiná ṣó ti yé yín ẹ wá fi tomato sí so that tomato yẹn náà ò ní lọ rọ̀ pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ ṣé I hope I just communicated. Yes, I did. So ẹ rọra fi ilé ìrora garnish ẹ báyìí. Still on a what? On a low heat. Then our jollof rice is ready. So ẹ jẹ́ kí n cover it for like 5 minutes now. Gbogbo ẹ̀kú sí kí ni sẹ́ngẹ̀mẹ́ngẹ̀ wọnú ara wọn. Wow! So it will be 5 minutes insane. I am sure that my rice is ready. Jollof rice is ready. I will just be shine. Ṣé rí pé kò rẹ̀ jù, kò dẹ̀ funfun jù. Please endeavor to follow the step. And jollof rice base start from when you are shopping for your ingredients. Ṣó yé yín? So ẹ jọ̀ọ́ ẹ ti rí báyìí. Ṣé rí little tin tomato tí mo lò? Ṣé rí pé kò ìyẹn tomato paste. Have you seen it? Tata yín bá rẹ̀, you're good to go. Now, and it's shining. Àlùbọ́sà tá kó sórí ẹ̀yẹn ó ti ṣe kí ni ti parẹ́ mọ́. So non-stick ni mò ń lò. Ìwọ tó bá fẹ́ o fẹ́ jẹ́ kó jóná dáadáa kó fún ẹ ní smell yẹn dáadáa because pot náà tún differ by giving you that smell, that party smell. Ṣó ti yé yín? So ẹ yí iná sábẹ́ kó jóná díẹ̀ kó fún yín pé but non-stick kò ní really fún yín but if you are using the stainless kìíní bí àwọn stainless pots àwọn bíi kìíní ìkòkò orin tó ń fi àwọn yẹn tó bá ti jóná díẹ̀ báyìí ó máa gbalé kan ni jollof rice saint yẹn máa gbalé kan ni so don't work yourself up that kò mú jollof rice but let it taste jollof rice you know now we have to serve it. I'm loving what I mo ti paná díẹ̀ báyìí so yẹ yín so máa wá serve it. So now ẹ jẹ́ ká serve it. Please mind you bay leaf is not edible. It's just a scent to enhance the taste and scent. So ẹ má jẹ bay leaf o. Ẹ bá ti bá pàdé nínú oúnjẹ yín party. Ẹ má máa kan lákẹ́ máa jẹ no. Ṣẹ̀rí báyìí. So you serve yourself like a king. So èmi ní coleslaw. If you have not subscribed, please kindly subscribe. Mo ti kọ́ yín bọ́ yín ṣe coleslaw nínú channel mi. Do you understand? So coleslaw mo fẹ́ fi. Ọmọ lọ́mọ yẹn o gàgàn gàgàn mo fẹ́ máa rí yẹn o ọmọ tó dùn ṣoṣan tó ẹ máa rí pé ó ṣì miss kankan kò miss o because àjọ bẹ̀rẹ̀ ní ṣíṣe ni. That's our chicken. I'm bringing it. Don't worry. Our golden chicken. I'm bringing it. All right. Our chicken. Damn it. Sherry, but she achieve good, perfect jollof rice ni. Tí ó lẹ̀ pọ̀, ṣé rí bóyá dúró rẹ̀. Tó dúró báyìí, ṣé ti rí wórówóró. Tí ó lẹ̀ pọ̀, tí ó dẹ̀ ṣe kíni. Tí ó sorry. Bá ṣe achieve perfect jollof rice nìyẹn. Tí ó ṣe kíni. Tí ó lẹ̀ pọ̀, tó dẹ̀ dúró rẹ̀, tó dẹ̀ dùn jẹ lẹ́nu, tó dẹ̀ dùn wò lójú. Now let's taste it. Ó ṣe kíni, ó sẹ́ngẹ̀mẹ́ngẹ̀. Ẹ jẹ́ kí n gbé ẹ o. Ẹ jẹ́ ká kọ́kọ́ jẹ rice wa, rice rẹ̀. Ó ṣe kíni, ó sẹ́ngẹ̀mẹ́ngẹ̀. Now you need to try it and enjoy. You need to enjoy this thing. Ó dùn pa. Even with the coleslaw and everything. Please, you need to recreate this recipe. Kẹ́ wá fún mi ní àbọ̀. Base yín bí mo ṣe ní kẹ́ ṣe jollof rice yín. Kẹ́ wá ṣe kí ni? Mo tún kọ́ yín ní choice of pot tẹ́ lè lò. Tẹ́ bá fẹ́ get that smell. Ṣó yé yín? So kẹ́ wá fún mi ní àbọ̀ nínú comment section. You know I love you guys. Ẹ dẹ̀ jọ̀ọ́, please kindly subscribe.
ẹ subscribe kẹ́dẹ̀ tán notification bell yín so that anytime tí wá ti wà online ẹ máa mọ̀ pé yes Alase ti ṣe gíní ó ti wà online ṣó ti yẹ yín bẹ̀yìn kẹ́dẹ̀ bá mi máa share videos mi I love you always ire o.